Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀, Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation ló lè ṣe. Ní báyìí àwọn awuyewuye kan ni ó ti ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, in fact pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, ó ní àwọn ìbéèrè ńlá kọ̀ọ̀kan tí wọ́n ń béèrè. Bẹ́ẹ̀ ni, ó ní àwọn ìbéèrè ńlá kọ̀ọ̀kan tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń béèrè. Àwọn kan ti béèrè ìbéèrè tó jẹ́ wípé wọ́n béèrè pé Yorùbá Nation rally tí à ń pariwo yìí, wọ́n ní Yorùbá Nation rally tí à ń pariwo yìí, báwo ni ààbò ṣe fẹ́ wà fún àwọn tí wọ́n fẹ́ lọ fún rally? Nǹkan tẹ́ni yẹn ń béèrè ni pé ǹjẹ́ ààbò tó péye ó wà fún àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ lọ fún rally? Ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé nítorí pé òun fúnra lára òun, òun nífẹ̀ẹ́ sí láti jáde tán fún rally, ṣùgbọ́n ẹ̀rù tó ń bà òun ni wípé ǹjẹ́ ààbò tó péye ṣó wà fún gbogbo ọmọ Yorùbá? Ìyẹn ní eléyìí tó tún wá gbé wa jáde ń sìn, òun ni ìbéèrè tí èèyàn kan béèrè. Mo ṣẹ̀ wá rí dájú báyìí wípé gbogbo bá ṣe ń pariwo Yorùbá Nation, Yorùbá Nation, ẹ jẹ́ kí a máa jáde ká máa jẹ́ kí àwọn èèyàn máa mọ ìdí tí Yorùbá Nation ṣe fẹ́ wáyé, ìdí tí àwọn ọmọ Yorùbá ṣe ń pariwo pé ká gba orílẹ̀-èdè Yorùbá, ìdí tí àwọn ọmọ ènìyàn ṣe ń pariwo pé Yorùbá Nation nìkan ni ó lè jẹ́ kí òmìnira bá dé bá wa, ló lè fún wa ní ìsinmi. Nítorí pé ìbéèrè tí ẹni kejì béèrè ni wípé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká mọ ìtumọ̀ Yorùbá Nation. Ó yà mí lẹ́nu wípé ọmọ Yorùbá ń béèrè pé ká mọ ìtumọ̀ Yorùbá Nation. A dẹ̀ ní dá wọn lẹ́bi náà, nítorí wípé kò ṣe gbogbo èèyàn náà ni ó ní opportunity rédíò, kò ń ṣe gbogbo èèyàn ló ní opportunity television, and kò dẹ̀ ṣe gbogbo èèyàn ni ó máa ń tètè máa ń gba àwọn nǹkan gbọ́, ó máa fẹ́ gbọ́ láti ẹnu àwọn tí wọ́n ń pariwo ẹ̀ lóòrèkóòrè. Oríṣiríṣi ló lè fà á tí àwọn èèyàn fi lè béèrè pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ kàn ń pariwo Yorùbá Nation, ẹ ń pariwo Yorùbá Nation. Kí ni Yorùbá Nation yìí gangan, kí ló dúró lé lórí? Nígbà tí mo gbọ́ ìbéèrè yìí, ó yà mí lẹ́nu wípé àwọn kan yìí ń béèrè, kò tún gbọdọ̀ yà wá náà lẹ́nu, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ ibi tí ẹ̀ ń gbé àwọn lọ. Tó bá jẹ́ pé mi fẹ́ kó yé mi láti apá ibẹ̀ yẹn, àwọn kan fẹ́ mọ níbo lẹ̀ ń gbé wa lọ ná. Níbo ni Yorùbá Nation yìí fẹ́ wà ná? Tá bá ti gba Yorùbá, ṣé gbogbo orílẹ̀-èdè Yorùbá àbí gbogbo orílẹ̀-èdè ìpínlẹ̀ tí wọ́n ti ń sọ Yorùbá, àwọn la máa sọ di Yorùbá Nation ní? Oríṣiríṣi làwọn èèyàn ti béèrè. Ó dà bẹ́ẹ̀. Ká tiẹ̀ tó kọ́kọ́ dáhùn ìbéèrè yìí, ìwọ tó bá jẹ́ pé ìwọ tó béèrè ìbéèrè yìí o, mo fẹ́ kọ́kọ́ mọ̀ bóyá Nàìjíríà ló wà àbí o wà ní ìlú òyìnbó. Tó bá jẹ́ pé ìlú òyìnbó ló wà, tó wá béèrè irú kan báyìí, ó tún lè yé wa díẹ̀ wípé nítorí pé o ò mọ bó ṣe ń lọ nílé ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Nàìjíríà ló wà tó wá ń béèrè irú kan báyìí, ó yẹ kán nà ẹ́ lẹ́gba pé kí ló ń jẹ́ Yorùbá Nation tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá. Fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ mọ nǹkan tí Yorùbá Nation tó ní
tó ìtumọ̀ Yorùbá nation àti ìdí tí àwọn èèyàn fi ń pariwo pé ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè wa, ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè Yorùbá. Nígbà tẹ́niyẹn béèrè yìí, ó ní pé ẹ jẹ́ ká mọ ibi tí à ń lọ, ká dẹ̀ mọ ìtumọ̀ Yorùbá nation yìí o. Kó má kàn jẹ́ pé a kàn ń ṣe rally lásán, à ń sátẹ̀lé àwọn èèyàn lásán, a dẹ̀ níbi tá à ń lọ. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìtú ẹ̀ mo ṣe sọ pé tó bá jẹ́ pé Nàìjíríà ló wà, gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì, ìyẹn ní ó yẹ kó fi mọ̀ wípé kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́rùn. Kò tẹ́ àwọn èèyàn lọ́rùn. Ìdí tí gbogbo wa fi wá rántí wípé amalgamation tí wọ́n sọ yìí, tí wọ́n fi tipátipá so wá pọ̀, Igbo ni ẹ, bóyá Igbo ni ẹ, Yorùbá ni ẹ, Hausa ni ẹ o, ní 1914 tí wọ́n so wá pọ̀ tó ń ṣe ìgbéyàwó fún wa lóní dandan. Wọ́n nígbà tó ń ṣe gbogbo ìgbéyàwó yẹn ńgbà yẹn, pẹ̀lú gbogbo nǹkan tá gbọ́, ó fi yé wa wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n wà ńbẹ̀, wọn ò fi taratara support amalgamation yẹn. Kọ́ndẹ̀ ká tó wí ká tó fọ̀, báwo ni àwa tó yẹ pé a sọ èdè kan náà, ìṣe wa yàtọ̀ síra wa, tẹ́ máa ní pé gbogbo wa ká jọ parapọ̀, pé ká máa jọ jẹ́ orílẹ̀-èdè. Àwọn àgbàlagbà pariwo síta ńgbà yẹn pé kò lè bọ́ sí báyìí o. Ká tó mọ̀ tó ṣẹlẹ̀, àwọn òyìnbó tí wọ́n so wá pọ̀ lóní dandan, wọ́n ní pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tẹ́ ẹ̀ ṣe gbọ́ èdè ara yín yẹn, a máa fún yín ní èdè Gẹ̀ẹ́sì, òun lẹ máa sọ. A máa kọ́ àwọn kankan nínú yín ní èdè Gẹ̀ẹ́sì. Tá bá ti kọ́ yín lédè Gẹ̀ẹ́sì, nínú àwọn representative yẹn, àwọn ni wọ́n máa kọ́ àwọn ẹbí wọn pé okay, bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ o. Ìdí tẹ́ fi máa rí wípé tí wọ́n bá fi ọmọ Yorùbá àti ọmọ Igbo papọ̀ sínú yàrá kan pé kán máa sọ̀rọ̀, tí ọmọ Igbo bá fẹ́ sọ èdè tiẹ̀, ọmọ Yorùbá wá sọ èdè tiẹ̀, àní gbọ́ra wa yé. Ìdí tẹ́ fi máa rí wípé òyìnbó ni gbogbo wa máa bẹ̀rẹ̀ sí ní sọ, tó máa fi ṣẹ̀fẹ̀ fi máa yé wa. Àfi kélédùà gbà wá. Bẹ́ẹ̀ ni bọ́n ṣe so wá pọ̀ lóní dandan rèé o. Àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá nígbà náà, wọn ò fi gbogbo taratara gbà á, ṣùgbọ́n wọ́n so wá pọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ wípé lẹ́yìn 100 ọdún, bá ṣe so wá pọ̀ yìí, lẹ́yìn 100 ọdún, tá bá rí pé àṣà àti ìṣe wa àti gbogbo ìwà tá à ń wù kò bá wa lára mu, tá dẹ̀ fẹ́ pín, aláǹfààní á ti pín lẹ́yìn yẹn. Kábíyèsí Elédùmarè. Wọ́n ní pé a ní àǹfààní láti pín, tá bá ṣà ti lè di 100 ọdún, ìyẹn 100 years, tó bá ti lè pé 100 years, oníkálùkù lè wá ní pé a lè máa lọ nílọ tiwa. Lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀, 2014 ni ó pé 100 ọdún. Bẹ́ẹ̀ ni ó pé 100 ọdún ní 2014. Eléyìí tó fi wá túmọ̀ sí wípé 2014 yẹn, òun gangan ni a lè wá pín alẹ́tọ̀ àti jáde pé gbogbo bá ṣe bára wa ṣe pọ̀ kò tẹ́ wa lọ́rùn. Bí gbogbo àwọn Fúlàní ṣe ń pa wá yìí, táwọn Fúlàní pa àwọn fẹ́ gba ilẹ̀ bàbá àwọn, tó ti wá jẹ́ wípé wọ́n tún sun dé gbogbo ilẹ̀ Yorùbá, pa àwọn làwọn ní ilẹ̀ Yorùbá. Àsìkò ti wá tó láti wá gba orílẹ̀-èdè Yorùbá. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá ó ti wá di dandan láti gbà, nítorí pé àṣà wa, ìṣe wa àti ìbáṣepọ̀ wa kò wá dán mọ́rán mọ́. Wọ́n dẹ̀ ti ní pé tó bá ti pé 100 ọdún, a ní àǹfààní, kò ń ṣe ti jà, self determination ni, kólúkálùkù wa ká máa lọ wa, kò jù bẹ́ẹ̀ lọ ọmọ Yorùbá. Ìdí rèé tí gbogbo wa fi ń pariwo pé irọ́, a gbọ́dọ̀ kúrò ní one Nàìjíríà. Kò sí nǹkan tó ń jẹ́ one Nàìjíríà. Àwọn kan ń pariwo regional government, àwọn ọmọ Yorùbá ní pé àní ẹ pín orílẹ̀-èdè Yorùbá, kólúkálùkù máa lọ, nǹkan tó jẹ wá lógún nìyẹn. Ìdí rèé gbogbo ọmọ Yorùbá tí a fi gbọ́dọ̀ péjọpọ̀, ká ṣe rally kí wọ́n mọ̀ pé àsun
kán wọ́n mọ̀ pé ayé fẹ́ lọ. Ìdí rèé fún àǹfààní àwọn tó ń béèrè pé kí ni ìdí gangan náà. Ó yà mí gan lẹ́nu tí mo gbọ́ eléyìí. Àfi kí Elédùmarè gbà wá. Ọmọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, gbogbo bí wọ́n ṣe ń pa wá kò tẹ́ wa lọ́rùn. Gbogbo bí wọ́n ṣe ń jí àwọn èèyàn wa gbé kò tẹ́ wa lọ́rùn. Ká má lè lọ oko gbádùn, kí ló dé? Tá dẹ̀ mọ̀ pé nídìí iṣẹ́ oko yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá láti ń rí owó ta fi ń jẹun, ta fi ń ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n àwọn Fúlàní wá dé láti ibi tí wọ́n ti ń bọ̀, àmọ́ ibi tó ti ń bọ̀. Àwọn ọmọ àtọ̀run rìn wá. Wọ́n wá pé àwọn làwọn nílẹ̀. Pé kí àwọn olóko má lọ sóko, kólódò má lọ sódò, kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá, àsìkò ti tó. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀. Bẹ́ẹ̀ ni o, àní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.